Otasansan rédíò and TV. lẹ́yìn tí iléeṣẹ́ BBC gbé fídíò yẹn jáde nípa TB Joshua, oríṣiríṣi ọ̀rọ̀ ló súyọ, oríṣiríṣi àwọn èèyàn ò ní wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń fi èrò tiwọn àti ìwòye tiwọn hàn lórí fídíò tí iléeṣẹ́ ìròyìn BBC gbé jáde. Lára àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń fi ẹ̀hónú wọn ìwòye tí wọ́n hàn ó ní voice note tí mo fẹ́ mú wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. Bàbá kan ló pè mí ní ìpínlẹ̀ Èkó, Lagos State. Wọ́n ní Adémọ́lá Ọlọ́ta làwọn jẹ́. Wọ́n láwọn fẹ́ bá mi sọ̀rọ̀ nípa fídíò kan tí mo gbé jáde nípa fídíò tí olóògbé fídíò tí iléeṣẹ́ ìròyìn BBC tí wọ́n gbé jáde nípa TB Joshua. Mo ní kí lẹ fẹ́ sọ, kí lẹ ní fún wa. Wọ́n kọ́ kí wa, wọ́n láwọn gbádùn bá a ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ wa nípa fídíò náà àti olóògbé TB Joshua, páwọn gbọ́ dáadáa, páwọn fẹ́ràn rẹ̀. Mo ní ẹjẹ́ agbọ́n tẹ́ ẹ ní fún wa, kí lẹ fẹ́ bá wa sọ, kí lẹ ní fún wa, bó lẹ̀yin ṣe jẹ́ sí olóògbé TB Joshua. Wọ́n láràlú làwọn o, àwọn ò lọ sílé ìjọsìn TB Joshua, páwọn ìsọmọ ìjọ Synagogue Church of All Nations tó jẹ́ ti olóògbé TB Joshua, pé àwọn ò sì jọ pa nǹkan kan pọ̀, ṣùgbọ́n àwọn mọ pípọ̀ nípa olóògbé TB Joshua torí pé kódà wọ́n ní pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni àwọn náà nípínlẹ̀ Èkó. Wọ́n ní ló fáwọn láǹfààní páwọn á máa lọ bẹ̀ láti lọ ṣiṣẹ́ ìwádìí, láti lọ gbéròyìn àti àwọn nǹkan míì, láti lọ darí ètò àtàwọn nǹkan míì, pé ló fáwọn láǹfààní láti mọ olóògbé TB Joshua dáadáa. Mo ní ẹjẹ́ agbọ́n tẹ́ ẹ fẹ́ sọ. Wọ́n bá wa sọ̀rọ̀, kí ni wọ́n bá wa sọ? Àti nípa ọmọ tí wọ́n pè ní obìnrin kan tí wọ́n pè ní ọmọ olóògbé TB Joshua tó náà sọ̀rọ̀ nínú fídíò tí iléeṣẹ́ ìròyìn BBC gbé jáde yẹn. Bàbá yìí náà sọ nípa rẹ̀, kí náà wá bá wa sọ, kí náà sọ fún wa, àṣírí wo náà tú fún wa. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀, mo fẹ́ kẹ́ ẹ gbọ́, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ohun tí wọ́n bá wa sọ. Ó yá, ẹ jẹ́ á gbọ́. Hello. Hello. Ẹ káàsán. Ẹ káàsán. Ṣé àwọn Otasansan nìyẹn? Bẹ́ẹ̀ni. Mo láìkí bẹ́ẹ̀ ṣe máa ń gbèrò yín síta yẹn. Ṣé a dúpẹ́ sà? Démọ́lá Ọlọ́ta lórúkọ mi. Láti lówó sà. Èkó ni wọ́n wà. Níbo lẹ́yìn wà? Ọ̀ṣun State. Kankan bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ nípa kí ni TB Joshua àtẹ̀gbẹ́ jáde. Ok sà. Tẹ̀bá tó wáyé pé mo wà ní ọ̀dọ̀ yín, nígbà kọ́dù ẹ̀ kẹlù. Ṣe rí tí mo fẹ́ challenge àwọn tí wọ́n ń gbèrò yẹn jáde, àwọn tí wọ́n lọ bá àwọn BBC yẹn. Ẹ lọ sí orí Google, màá sẹ́ndì nǹkan sí yín. Ṣé nọ́mbà WhatsApp yín ni? Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ṣàlàyé. Ṣé YouTube lẹ ti rí wa àbí TikTok? Lórí kí ni mo ti rí yín? Mi tí ò rí gbọ̀ torí kí là ń pè é? TikTok, Facebook. TikTok mo ti rí. Now, Terry, I don't mind láti mo fi àdẹ́sítì mi hàn yín everything. So tí mo fẹ́ sọ ni pé àwọn tí wọ́n sọkúsọ lórí TB Joshua yẹn. Yes. Ẹjẹ sọ pé nìkan wọn àgbádùn ni. Tó àìpẹ́ gbádùn ẹni tí ó ti kú gbogbo àlọ́ sẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ṣe àpẹ́ kò lè mi wá. Mi ò ṣe fámìlì ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ dáadáa. Ẹni tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mi ò dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì ẹ̀. Ni pé àwọn òwe tí wọ́n ìgbà tí ọkọ ẹ̀ wà láyé àti ìmọ̀ yẹn wà láyé wọn ẹ lè dáyàwó ẹ̀ mọ̀ ní ṣọ́ọ̀ṣì. Ẹ lè dáàmà tí mo lè fi gbogbo ẹnu sọ. Ìgbà tó bá ṣe bẹ́ẹ̀ dé a máa lọ síbẹ̀ ká lọ cast news àwa radios. Ẹ̀rì ẹ lè dá
ìyàwó ẹ̀ mọ̀ bóyá ìwé ẹ̀ ní kódà mi ò dá mọ̀ ìgbà tó kú tán àgbà àwọn tí wọ́n wá dominate bẹ̀yẹn táwọn náà ti mọ pa bẹ́ẹ̀ tí máa ń gbàdúrà tí iṣẹ́ ẹ̀yà máa ń ṣe wọ́n fẹ́ dominate wọ́n fẹ́ yọwọ́ ìyàwó ẹ̀ kó ìdí nìyẹn tí wọ́n di pé wọ́n á rọ́bìṣì wọn àwọn pípò yẹn wọ́n ti dá wọn kan padà sílé ìbùnú àwọn òyìnbó yẹn ní abẹ́rẹ́ sí gbé kínní yẹn síta wọ́n ti rí bí ọ̀nà ìjẹyẹ ọ̀nà mú wọn wọ́n fẹ́ yọwọ́ ìyàwó kúrò wọn ò fẹ́ kọ́ lẹ́nu ọ̀rọ̀ ẹ wo gbogbo mọ́ṣẹ́ àwọn churches ṣe ń dálẹ̀ nísìnyí ẹ rí pé ọkọ àtìyàwó ni ẹ wo irú àwọn church àtijọ́ ni kò síyàwó ń bẹ̀ so wọ́n fẹ́ sí bẹ́ẹ̀ now ìgbà tó wá kú tán wọ́n bẹ̀rẹ̀ ìsọkúsọ eléyà sọ pé ó gbà ń sọ gbogbo èèyàn gan bá tiẹ̀ jẹ bàtà gata fi ń rìn lójoojúmọ́ bàtà ń jẹ sọ́kọ̀ owó ti ní jẹ tán ọba mi sùn ó sì kìíní ẹjẹ́ àròwò sẹ́ẹ̀rì mẹ́sà padà nígbà tó kú tán kóra mo sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn BBC wọn àgbò bóyá wọ́n rí pé ọ̀rọ̀ mi nípọn ni tí mo sọ mo lè lọ́wọ́ fẹ́ pè yàn lẹ́jọ́ bẹ́ẹ̀ sì wá bẹ́ẹ̀ ni ìtẹ́ bá bá ìdí mi lọ́ta tẹ́ bá fẹ́ bá mi lórúkọ jẹ́ mo lè lọ sí kóòtù kí n lọ máa wá síbẹ̀ máa bá mi fa wàhálà. àjọrùjọ ẹni bá kó fẹ́ bá tìmí tọ́pẹ́ jù sọ fẹ́ lọ bá fa wàhálà kọ́ gbọ̀n lọ kó parẹ́ kọ́ lọ sọ́n kọ́ lọ bọ́ lọ́n kó ọjọ́ máa fa wàhálà lọ. kí wọ́n lọ máa bára wọn fa wàhálà kọ́ gbà òun lọ. sẹ́ẹ̀rì àjú wọn ṣe wí lẹ́jọ́ ìyá aláwọ̀ ọ̀sán bọ̀rọ̀bọ̀rọ̀ ni tó wà lẹ́yìn. I'm telling you ní tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn. But what of ti ọ̀kan tí wọ́n pe ọmọ rẹ̀ yẹn kílẹ̀ lè rí sọ sí yẹn. sọmọ rẹ̀ tí wọ́n sọ fún ọmọ rẹ̀ àkọ́kọ́ yẹn. wọ́n ní ọmọ rẹ̀ I'm not confirmed but wọ́n ní ọmọ rẹ̀. sọmọ fọ́ọ̀sì ọmọ yẹn ọkẹ́ pè ní ọmọ àkọ́kọ́ àbí. obìnrin yẹn. ṣàbọ̀ obìnrin náà gbogbo ọmọ ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ ṣe ti bí yẹn. ìtọ́sọ̀rọ̀ yẹn tó náà. ẹ̀dùn ṣé wọ́n ń pe ẹnìkan ní ẹ má fi lè ṣe mọ́ kàfẹ́sẹ̀ kápò ni wọ́n ń pe ẹnìkan ní òun náà dá o kí lórúkọ ẹ̀ Ògúndípẹ̀ ẹ̀ sáà mọ̀ Genesis yes. ṣé ẹ mọ̀ pé àìmọye ọmọ lóbi yàtọ̀ fọ́mọ tiẹ̀ gángan tó bá ti rí pé àjọ ọmọ kankan ó máa adopt wọn. Adopted child ni. Ó ń ṣàánú ni sẹ́rí òun ò ṣe ṣùgbọ́n òun tèmi tó kí ni Ògúndípẹ̀ yẹn ti Genesis àìmọye tó bá ti rí gbá ọmọ ẹ̀ mọ̀wé ó ṣe kíní sí ní ọkọ̀ owó school ó ní nǹkan báyìí ní school ọmọ gbọ́ máa adopt yẹ inú àìmọ́ ń dùn ní church ni tó ọmọ ń dọ̀ ọmọ mọ́mọ́ ni. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ ń dọ̀ ọmọ mọ́mọ́ ni rárá o. so kọ́ pọ́sibú kọ̀ jẹ́ pé àwọn yẹn náà ni wọ́n lò ní tó dá mi lójú ẹ wo èyí mo sọ yìí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kọ́ ẹ̀kọ́ picture mi ẹ̀sìn tí ẹ bá ti fẹ́ lò. ṣé mo lè lo fọ́ọ̀ ìsín. ó tẹ́ mi lọ́rùn ọ̀yà ṣé kí n sọ padà nísìn. ẹ já mọ sọ̀rọ̀ padà no ó tẹ ẹ má wọ̀ọ́dún já mọ sọ̀rọ̀. no ẹ lo voice mi kẹ́ ẹ lo fọ́tò mi kẹ́ ẹ sọ ìlú tí mo ti wá. tó ṣe ti gbọ́ ohun tí bàbá Adémọ́lá Ọlọ́ta ohun tí wọ́n bá wa sọ. tí a bá ní parọ́ tá a bá sòdodo tí a bá ní èmi ní pàápàá èmi tí mò ń sọ̀rọ̀ yìí tí n bá ní kí n gbé àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ tí wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn tí wọ́n ti ń sọ ìwòye wọn nípa olóògbé TB Joshua àti fídíò tí iléeṣẹ́ ìròyìn BBC gbé jáde nípa olóògbé TB Joshua tí n bá ní kí n gbé sórí òṣùwọ̀n àwọn tán ti ń bá wa sọ̀rọ̀ tí wọ́n ti ń fẹ̀hónú wọn hàn ìdá márùndínlọ́gọ́rùn-ún ó ní ìdá àwọn tí wọ́n ń ròyìn olóògbé TB Joshua gẹ́gẹ́ bí wòlíì rere gẹ́gẹ́ bí wòlíì gidi gẹ́gẹ́ bí wòlíì tòótọ́ bẹ́ẹ̀ ni ìdá márùn-ún yòókù ó ní àwọn tí wọ́n rí olóògbé TB Joshua àbí tí wọ́n rí olóògbé TB Joshua náà ni tí wọ́n rí gẹ́gẹ́ bí aláìdá gẹ́gẹ́ bí wòlíì tí ó ní àwọn àṣírí kọ̀kọ̀ ṣùgbọ́n ìdá márùndínlọ́gọ́rùn-ún 95% ó ní àwọn tí wọ́n ń kọrin rékè olóògbé TB Joshua tí wọ́n jẹ́rìí pé wòlíì tó tọ́ wòlíì rere wòlíì gidi ni ṣùgbọ́n o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ
wípé ọlọ́run ọba elédùmarè nìkan ló mẹjọ́ dá, ọba adẹ́dá nìkan ló lè ṣe ìdájọ́ ẹ̀dá rẹ̀. Ìdájọ́ mi kò sí lọ́wọ́ yín, ìdájọ́ yín kò sí lọ́wọ́ mi. Ọlọ́run ọba nìkan ló mẹjọ́ dá, òun ló sì mọ kọ̀rọ̀ àti gbangba ẹ̀dá. Òun nìkan ni kì í parọ́, òun nìkan ni ò lè fìkan bọ̀kan nínú, òun nìkan ni ìṣàbòsí. Bẹ́ẹ̀ ni Elédùmarè nìkan ni kì í ṣe alábòsí. Ọmọ èèyàn lè ṣàbòsí, ọmọ èèyàn lè gbàbọ̀dẹ̀, ṣùgbọ́n ọba Elédùmarè ò lè ṣàbòsí. Ọba adẹ́dá Ọlọ́run Olódùmarè kò lè gbàbọ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni tàbí sọ yìí pé ohun gbogbo ó yé Ọlọ́run. Ohun tó pamọ́ níwájú ọmọ ènìyàn kedere ni níwájú Olódùmarè. Ọlọ́run ọba ló mọ kọ̀rọ̀ àti gbangba kó wà wá. Ṣùgbọ́n gbogbo tá a bá ń ṣe o nínú ayé, wòlíì nìwọ ni, ìránṣẹ́ Ọlọ́run nìwọ ni, ẹni yòówù kí wọ́n jẹ́, níbi iṣẹ́, nínú ilé, láàrin ẹgbẹ́, láàrin àwùjọ, ẹ jẹ́ ká máa fìbẹ̀rù Ọlọ́run ṣe ohun gbogbo tá a bá ń ṣe. Ká máa rántí wípé ọba Elédùmarè ń wò wá. Ohun táwa ń gbé kọ̀rọ̀ tá à ń ṣe yẹn, tá à ń kó wípé ìyàwó ò rí mi, ọmọ ò rí mi, ọ̀gá ò rí mi, ẹnìkan ò rí mi, ọmọ ìjọ ò rí mi, aráàlú ò rí mi. Ọba Elédùmarè ń wò wá o. Ọba tó dá ọ ó ń wò ọ́, ọba tó dá mi ó ń wò mí. Ohun tá à ń gbé kọ̀rọ̀ ṣe gbangba ni ó sì kéde. Tẹ́ ẹ bá ń gbọ́ gbàgbọ́ dẹkùn, kedere ọbẹ̀ wò níjọ́ ìdájọ́ níwájú Olódùmarè. Bẹ́ẹ̀ ni láfi gbélé ayé, láfi ṣe rere, láfi gbélé ayé, láfi hùwà rẹ̀, torí ọjọ́ kan ọjọ́ ìdájọ́ tí gbogbo wa tá káwọ́ pọ̀nyìn níwájú Olódùmarè ọba tó dá wa. Ẹ wò ó, ẹja gbélé ayé ká ṣàyè rẹ̀. Tajudeen Olówó Òkèlè orúkọ tèmi, ìnájú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo gbà. Ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ.